Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ bá yín? Gist tèní wọ́n ní Seers wọ́n ní wọ́n wá sí inú pálásì kábíyèsí, wọ́n ní wọ́n sọ fún àwọn olórí wípé Ọlọ́run ti yan Queen Naomi àti kábíyèsí wá látọ̀run o, kò dẹ̀ sí ẹni tó lè yà wọ́n. Bí a ṣe gbọ́ nìyẹn allegedly pé kò sí irú eré tí àwọn olórí lè sá, pé kò sí nǹkan tí wọ́n lè fi ya kábíyèsí àti Queen Naomi o. Ó ní Ọlọ́run mọ̀ọ́mọ̀ gbé Queen Naomi sí inú ayé kábíyèsí ni. Wípé nítorí Ọlọ́run fẹ́ kí kábíyèsí reign, wípé kí wọ́n pẹ́ láyé. Wípé nítorí ẹ̀ nǹkan tí wọ́n ń fà kò ṣeé fà o. Wípé nǹkan tí wọ́n lè bá ni wọ́n ń fà. Wípé ó bẹ́tà kí wọ́n fi nǹkan tí wọ́n ń fà sílẹ̀. Allegedly bí a ṣe gbọ́ pé Seers yìí ṣe sọ nìyẹn. Tí Ọlọ́run fi dá Queen Naomi fún kábíyèsí. Wípé nítorí èyí, wípé kí àwọn olórí kí wọ́n sinmi gbogbo ìwà tí wọ́n ń wù yìí, kí wọ́n fa kábíyèsí mọ́ra àti Queen Naomi. Wípé Queen Naomi ó yẹ kó jẹ́ èèyàn kan tó yẹ pé wọ́n máa wá orí fún ni. Wípé nítorí pé àti ọ̀run ni Ọlọ́run ti kọ kábíyèsí àti wọn pọ̀. Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni mo bá yín gbogbo lé ń kọ̀kọ̀? Yorùbá la máa ń sọ lórí channel yìí, a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn létí àbá tí subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. À ń sọ Yorùbá nítorí àǹfààní fún àwọn bàbá wa àti àwọn màmá wa tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. A dẹ̀ tún sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin ará ilé, Seers yìí ló wá láti Brazil o, ni wọ́n sọ fún kábíyèsí wípé kí wọ́n gbé ìgbésẹ̀ kíákíá bí wọ́n ṣe máa mú ìyàwó wọn padà wá sínú palace. Wípé Ọlọ́run yan Queen Naomi gẹ́gẹ́ bí orí àti aya fún kábíyèsí ni. Wípé tí ò bá sí Queen Naomi kò lè sí ọba nínú palace kábíyèsí. Wípé gbogbo eré tí àwọn olórí ń sá kiri wípé asán ni o. Wípé kò sí nǹkan tí wọ́n lè ṣe, wọn ò lè pín wọn níyà, wọn ò lè yà wọ́n, wọn ò lè tú wọn ká. Ó ní àkọọ́lẹ̀ Ọlọ́run ni. Ó ní bí wọ́n bá ṣe ń gbé, tí wọ́n ń sáré, tí wọ́n ń tú, tí wọ́n ń so, tí wọ́n ń sọnù, ó ní gbogbo ẹ̀ ó máa já sí pàbó ni o. Wọ́n ní Seers yìí sọ̀rọ̀ ilẹ̀kùn. Wọ́n ní ó máa já sí pàbó ni o. Wọ́n ní bí a ṣe gbọ́ ò allegedly wípé kábíyèsí kí wọ́n tètè wéréwéré kí wọ́n lọ mú ìyàwó wọn padà wá sínú palace. Wípé kí àwọn olórí yìí kí wọ́n gba kádàrá wọn, gbogbo eré tí wọ́n ń sá kiri kán jẹ́ kó dópin. Wípé torí àṣedànù ni gbogbo nǹkan tó ń ṣe. Wípé kò lè tu ẹran kankan lára kábíyèsí àti Queen Naomi o. Wípé àyànmọ́ ni. Wípé kí àwọn náà wò láti látìgbà tó ti dé palace, ta ni wọ́n gbọ́ tó bímọ nínú wọn. Wípé ta ni wọ́n gbọ́ tó bímọ nínú wọn látìgbà tó ti dé palace. Wípé ibi táwọn yẹn gan, ibi tó ti yẹ kí wọ́n kíyèsára gangan nìyẹn. Wípé ibi tí ó ti yẹ kí wọ́n kíyèsára gangan nìyẹn. Wípé láti ọjọ́ tí wọ́n ti wà ní inú palace kábíyèsí kò séèyàn kankan tó bímọ. Wípé ó ti kọjá ọdún kan náà. Wípé gbogbo wọn náà láwọn ní miscarriage. Allegedly bá ṣe gbọ́ ni o. Seers yìí sọ̀rọ̀. Ó ní kí wọ́n má ṣe ìbímọ o. Ó nítorí tó bá ń ṣe ibi orí ara wọn ni wọ́n fi máa gbé. Wípé kí wọ́n tètè kí wọ́n lọ ti ọwọ́ wọn abaṣọ. Kí wọ́n fi kábíyèsí àti Queen Naomi sílẹ̀. Kí wọ́n jẹ́ kí wọ́n gbádùn ayé wọn. Ẹ̀yin èèyàn lé. Allegedly bá ṣe gbọ́ ni o. Wọ́n ní bàbá Seers yìí wọ́n ló wá láti Brazil o. Wípé ó wá sọ̀rọ̀. Wọ́n ti ẹ̀ dárúkọ bàbá yìí. Wọ́n ní Seers Brazil ni wọ́n. Wọ́n ní wọ́n wá láti Brazil o. Wọ́n wá sọ̀rọ̀ o. Wípé kí àwọn olórí kí wọ́n ti ọwọ́ àwọn bọ aṣọ. Wípé gbogbo eré tó ń sá kiri láti ya kábíyèsí àti Queen Naomi. Wípé kí wọ́n má ṣe gbogbo yẹn mọ́.
wípé torí asán ni gbogbo ẹ̀, wípé kò lè torún kankan lára kábíyèsí àti Queen Naomi. Ẹ̀yin èèyàn lé èyí náà mọ gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ ní pálásì kábíyèsí, èyí tá a gbọ́ èyí tá a gbọ́, èyí tá a mọ̀ èyí ló pọ̀ jù. Lóòótọ́ a lè máa sọ fún yín pé allege torí àbá kábíyèsí gbé palace, ṣùgbọ́n gbogbo allege gbogbo ẹ̀ náà lè rí pé ó ń já sóòótọ́. Ọlọ́run Elédùmarè á bá wa dúró ti kábíyèsí àti Queen Naomi o. Queen Naomi jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọ́n ní ìwà ìpẹ̀lẹ́, wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọ́n ní ẹ̀mí Ọlọ́run, wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọ́n ní ẹ̀mí sùúrù. Tí ò bá ń ṣe bẹ́ẹ̀ ni wọn ò bá ti sá lọ tipẹ́tipẹ́ fún kábíyèsí, ṣùgbọ́n nítorí pé wọ́n mọ̀ wípé kò síbi tí àwọn fẹ́ lọ, àyànmọ́ ni, ìtorí ẹ̀ ni wọ́n sì fi dúró ti kábíyèsí tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ kábíyèsí tọkàntọkàn. Kò sí èèyàn kankan tí ó lè yà wọ́n bí sí ayé ṣe sọ. Àdúrà ni a máa gbà fún àwọn méjèèjì kí Ọlọ́run Elédùmarè kó wà pẹ̀lú Queen Naomi o àti kábíyèsí. Ẹ̀yin aráalé, mo dúpẹ́ fún àdúrótì yín lórí channel yìí. Ẹ ṣé. Ọlọ́run aláàánú á bá mi dúró ti gbogbo yín o. Etí tẹ́ fi ń gbọ́ mi àti bẹ́ẹ̀ ṣe ń subscribe, ten like, ten share, ọwọ́ yín òkè òkè ni ó máa lọ o, kò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ ṣé, mo dúpẹ́ o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Thank you so much.